gbowó lọ́wọ́ wọn lóko ìkúnkún fẹ́ lọ ṣeré bíi Boston everywhere eléyìí tí ò bá lè ṣe kó dáwọ́ wọn padà. ìyẹn Wasiu Ayinde. yes àsìkò ti tó ó ti ń dàgbà kò lè dá nìkan jẹ ewúrẹ́ tán kò lè dá nìkan jẹ olùdẹ́dìyẹ tán kò sómi tó tún lè gbèsè gbẹ̀yìn sìn tó máa bá sùn látòrí alẹ́ dàárọ̀ ibù gbogbo ẹ̀ ṣe ń lé ní táìmù bẹ̀rẹ̀ tí ìgbà tó dé London ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ yín ká bọ́ nílé àwọn lọ́yìn ká tó lọ sọ́dọ̀ àwọn tó lọ sí Canada kò lè rí bẹ́ẹ̀ mọ̀ sí agbára ò sí ṣòtì àti ń parí lọ àti ń lọ kò sí kan tó ní bẹ̀rẹ̀ tí ò ní lópin kó tẹ̀ jẹ́jẹ́ so kí Yayi ṣọ́ra kó dẹ̀ wà very careful kí Yayi kò ṣọ́ra mo ti pè bí ẹ̀mẹ́ta mẹ́rin kò gbé o ó ń ṣe làlàlà káàkiri ó ń lọ sí àwọn Mùsùlùmí kan mọ́sálásí yóò ṣe kankan. fún Wasiu Ayinde ara wọn tó kó mọ́ra wọn máa tán gíláàsì ẹ̀ wọ́n máa sọ oríṣiríṣi nígbà kó má bọ̀dà kó wà focus torí ayé bí náà wà tán ní ìyá Sànní Adé àjẹ́ ó légbò lẹ́sẹ̀ ẹ̀rọ rántí ó ní wọ́n fà àbùkù lẹ́sẹ̀ wọ́n fà àbùkù lẹ́sẹ̀ wọ́n láwọn lọ́gá olórin wọ́n fà àbùkù lẹ́sẹ̀ wọ́n fà àbùkù lẹ́sẹ̀ wọ́n láwọn lọ́gá ìlérí ta ló kọ́ ẹ̀pọ̀ pípítà náà ló kọ́ ọmọdé ti dé kọ́mọ ẹranko fẹsẹ̀ fẹ́ then táìmù yẹn ni Abíọ́rò ló kọ́ sí gbogbo wàhálà yẹn but nísìn tó bá gbowó lọ́wọ́ wọn lóko ìkúnkún fẹ́ lọ ṣeré bíi Boston everywhere eléyìí tí ò bá lè ṣe kó dáwọ́ wọn padà. ìyẹn Wasiu Ayinde. yes àsìkò ti tó ó ti ń dàgbà kò lè dá nìkan jẹ ewúrẹ́ tán kò lè dá nìkan jẹ olùdẹ́dìyẹ tán kò sómi tó tún lè gbèsè gbẹ̀yìn sìn tó máa bá sùn látòrí alẹ́ dàárọ̀ ibù gbogbo ẹ̀ ṣe ń lé ní táìmù bẹ̀rẹ̀ tí ìgbà tó dé London ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ yín ká bọ́ nílé àwọn lọ́yìn ká tó lọ sọ́dọ̀ àwọn tó lọ sí Canada kò lè rí bẹ́ẹ̀ mọ̀ sí agbára ò sí ṣòtì àti ń parí lọ àti ń lọ òtí mo dàgbà tó àwọn Muslim bá ń gba àwẹ̀ tó ní àwẹ̀ wa ń parí lọ àyà àwẹ̀ wa ń parí àwọn tó bí gbọ́dọ̀ kọ́ so that is it kò sí kan tó ní bẹ̀rẹ̀ tí ò ní lópin kó tẹ̀ jẹ́jẹ́ báàbù ìrìnàjò wọn ní kò gbé mọ lùkúdì ní báàbù lùkúdì wọn sọ pé mo gbé lùkúdì báàbù lùkúdì wọn náà ló dẹ̀ tó lọ́dún pé ẹgbẹ́ lọ bá òyìnbó nílé kejì báwọn òyìn náà ní ẹ̀dùn náà di pásítọ̀ lẹ́ni lóhùn kí gbé bá fàáyà kí panápaná ó tún dé wọ́n ti dalẹ̀ rú. ẹ sá àfi gbogbo ẹ̀ lọ yé wa náà so gbàdọ́ tó yá tún lòun pásítọ̀ gbàdọ́ tó yá tún lòun padà sórí gbogbo ẹ̀ ń sìn ojú ti lọ. bàbá Tinubu ni Wasiu Ayinde ń ṣe kìlọ̀ fún kí lè fẹ́ sọ sáàrin òun àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ àríkọ̀ tó jáde láìpẹ́ yìí tó ní odò 32 years 3 years ń bẹ̀. ìbá lò 42 years lọ́dọ̀ ẹ̀ àwọn ìtáìmù àdéhùn yọ sọ pé kò sí gbèyàn ṣe lè bó ṣe lè tẹ́yàn lọ́rùn Wasiu ò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn ẹni tó ṣiṣẹ́ 37 years kí ló ti dé ìkúrẹ́rì wo ló fún bàbá tó bí bàbá tiẹ̀ tó bí sáyé tó dẹ̀jẹ̀ lé lójú kí ló fi ilẹ̀ fún tó bá jẹun tó bá ní nǹkan rẹ̀ ó bá fly ó bá ṣe gbogbo ẹ̀ ó rí pé kó yẹ kí Wasiu máa dúpẹ́ tírú àwọn èèyàn bá wà pàpà súnmọ́ bí tó ń jẹ ẹwà wọn lè pọ̀ ìsìn ẹ̀ ṣùgbọ́n Olúwa ti lé wọn dànù kán tó bẹ̀rẹ̀ sí rọ́rọ́rọ́ ìkùbí dájọ́ pé ẹni ẹ̀yìn ẹni tó bá jẹ ní ẹ̀yìn òun ló rí fọ́ọ̀tù àwọn tó wà nílé tó wà wájú bọ̀tò wọn ò lè rí fọ́ọ̀tù tiẹ̀ wọ́n ní ṣùkúṣùkú tó bá ṣe kí ni tó bá nù ìdí àgbà tó wo ìdí àgbà ní gbogbo àìná máa jù sí so ẹni tó ń ṣe wọ̀nyí wọ̀nyí tó wà sí ìlàyé náà tó tó lè máa pẹ́ fún ẹ̀dẹ̀ fún pẹ́ fẹ́ gbà so kí Yayi ṣọ́ra kó dẹ̀ wà very careful kí Yayi kò ṣọ́ra mo ti pè bí ẹ̀mẹ́ta mẹ́rin kò gbé o ó ń ṣe làlàlà káàkiri ó ń lọ sí àwọn Mùsùlùmí kan mọ́sálásí yẹn ń ṣe kankan ìyẹn ọ̀rẹ́ mi ẹ̀ padà o mọ́sálásí ò sí lọ́rùn ibi tó kọ́ mọ́sálásí lẹ́yìn àwọn ti gbé bẹ̀ ti pẹ́ o ibi tí mo ń gbé yìí Ọlọ́run ló fún mi o tí n bá dẹ̀ tún lọ tán ó lè gbà lọ́wọ́ àwọn èèyàn kó tó sọ́ ti wọ́n ti tún lè kọ́ sọ mákẹ́sì mi lọ́la o wọ́n dẹ̀ lè kọ́ mọ́sálásí mi náà wọ́n lè bí ẹ́ẹ́rì kò sí ìkọ́tọ́ ìfẹ́ Ọlọ́run ló máa ṣe. kí Yayi kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣọ́ra dáadáa kó ṣọ́ra dáadáa because next one governor tó bá ń bọ̀ ó láti tún fobìnrin ṣe deputy bọ̀dọ̀ obìnrin tí gbogbo ayé gba tiẹ̀ ni tó dẹ̀ mọ́ left from right here wọ́n á fi pé fún Yayi náà ìbá kọ́bọ̀kọ́bọ̀ tó ní ó ti fi pín ẹ̀rọ àtàkì gbogbo ẹ̀lẹ́wọ̀n lọ́wọ́ is a good man is a good man but America ṣebí wáyé náà sọ pé Abiola is a gentleman Abiola is a good man ṣebí èèyàn ló sọ pé ikú ò ní pa owó fàjẹmí lóko ẹ̀jẹ̀ ó gbáyé fàjẹmí ìdárí ní toilet Lazarus. ohun tó lọ fi hàn yín ni pé bó ṣe ń sọ pé òun náà ni wọ́n á fún o. ó need a lot of things láti ṣe
a lot of spiritual thing láti ṣe kó lè bá àríkù yẹn. kó lè bá fi àlàáfíà ṣe mẹ́sẹ̀gì Yayi ọ̀rọ̀ náà mi ẹsẹ̀ ó wà nù Yayi wà nù wí ọwọ́ ẹ̀ Yayi wà nù wí yẹn ìwé yìí ọ̀rọ̀ ìtàn wáyé ọ̀rọ̀ wá Yayi ti wà mẹ́ mo ti ní kí wọ́n mú lọ fún ọ̀bá dẹ̀rí bí ọ̀wọ́ kó jòkó sí ọkùnrin má jòkó sí láti gbà mo ti jíṣẹ́ tèmi ẹ ti fi ránṣẹ́ sí i. mo ti jíṣẹ́ tèmi ṣágbàsì pé kí ni mo dẹ̀ ti rán àwọn èèyàn tó lè mọ̀ mo ti rán sí bàbá ṣágbàsì pé kí ni àjọṣepọ̀ yín àti Yayi sáà Senetọ Ọlámilékan Yayi kí ni àjọṣepọ̀ yín. mi ò ní láti bẹ́ ní èbò ní òkìrí sọ̀rọ̀ èèyàn Ọlọ́run tó rán mi iṣẹ́ ni mo jọ́ rẹ̀ ní ìmọ̀ ọlọ́bàṣán ní Tinubu gbowó fún mi nígbà tó bá sọ tó wà lẹ́wọ̀n tọ́lọ́ máa lò mí tó máa fi jáde owó ẹ̀ tàjọ lọ sásọ̀rọ̀ tàjọ lọ sílẹ̀ èdè owó ẹ̀ mi ò bá kábọ̀ lọ́wọ́ ẹ̀. ẹ mọ Ọbásanjọ́ mọ̀ yín. òun ló kọ́ sílẹ̀kùn yàrá ẹ̀ fún mi tí mo fi wọlé tí mo fi jíṣẹ́ pé ó máa padà wá sórí oyè for 8 years. Ọbásanjọ́. yes ó dẹ̀ rí bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn kan máa sọ pé àtìbẹ́tàn kò fẹ́ràn Ọbásanjọ́ ọlọ́mọ Ìgbò ni. mo ti bẹ̀rẹ̀ ti wá nígbà tó yá wọn ní mi ò fẹ́ràn Tinubu nígbà tó lùwà sọ pa Tinubu ó ní kó drop kẹ́mínẹ́ǹsì kó drop àwọn lẹ́yìn pé wọ́n máa kọ́ bá pẹ́pẹ́dẹ̀ kọ́ bá olúwa ló gbogbo wọn pa kókò Tinubu tó dé ṣùgbọ́n tó lù wọ́n pa ní mo ti pa wọ́n sìn ó yà sọ fún Tinubu pé èyí máa lọ sí mẹ́ta ṣé bọ́ọ̀lù mọ́kọ́ sí ìwé 2015 yẹn even the governor of Lagos State we come from Ẹ̀pẹ́ ambode came from Ẹ̀pẹ́ olúwa ló wé yẹn náà olúwa ló rán mi iṣẹ́ sí Nàìjíríà kò sí ẹni wòlíì tó bá kàn sọ̀rọ̀ nǹkan máa ń kọ̀sẹ̀ fi wọ́n lẹ̀ wọn ò ríran ni wọ́n lè dìde látara mi o. tó bá pè ní ni pé àti wò lọ wájú àti wò lọ sẹ́yìn olórí ìjọsẹ̀ lẹ́yìn o Marcus la fẹ́ fún. ẹsẹ̀ àsìkò ti lọ mo fẹ́ tọ́jú àwọn ọmọ mi ò ráyè mo fẹ́ lọ máa tọ́jú dé káàkiri àti lọ sí Bahamas àti lọ sí kéèyàn jọ kókó kọ̀wé ṣé mo ti kọ̀wé mi méjì mi lọ́wọ́ sí kí la fẹ́ tún ṣe mo ti kọ́ fún bíi dáadáa. ṣé bẹ́ẹ̀ lè ṣe olórí ìṣẹ̀lẹ̀. kí lọ́rọ́ náà fẹ́ fi ṣe kí lọ́ fẹ́ fún mi nígbà tí mi ò gba sálárì for 29 years ṣé kí ní kàn kọ́ sálárì fún mi ni àbí ilé tí máa gbé kí náà tó fẹ́